Àwíkọ́nkọ́, ìròyìn Àwíkọ́nkọ́, kì í fọ̀rọ̀ sábẹ́ wọn sọ ò, ìròyìn Àwíkọ́nkọ́. Ẹ̀mí àti ìlú Ìlọrin ọ̀mọ̀wé Ibrahim Sulu Gambari ti fi oyè tuntun Sàdáúnà àti ìlú Ìlọrin dá gómìnà AbdulRazaq lọ́lá. Ẹ̀mí Sulu Gambari sọ pé òun kò ṣàì gbé oyè náà fún gómìnà yìí bí kò ṣe ti àwọn ipa rere tó ti kó, èyí tó jẹ́ kí ìpínlẹ̀ Kwara máa léwájú ní gbogbo ẹ̀ka. Alága ìgbìmọ̀ ọba aláyé nípínlẹ̀ Kwara ọ̀hún ṣàlàyé pé ipa tó jọjú ni gómìnà AbdulRazaq ń kó láwùjọ àwọn ọba àti olóyè, pàápàá nípa àṣà àti ìṣẹ̀ṣe ìṣẹ̀dálẹ̀ ìlú Ìlọrin. Gómìnà AbdulRazaq ní ẹnì kejì tí yóò di ipò Sàdáúnà ìlú Ìlọrin mú lẹ́yìn olóògbé Alhaji Umar Saro, ẹni tó papòdà lọ́dún díẹ̀ sẹ́yìn. Ṣáájú àsìkò yìí ni wọ́n ti fi oríṣiríṣi oyè bíi Sọ̀lúdẹ̀rọ̀ tìlú Ọ̀fà, Sàdáùkìn tìlú Láfíàjì, Káúràn tìlú Kíámà àti Akóredé tìlú Òrò tó fi mọ́ àwọn mìíràn. Gbogbo àwọn oyè yìí ni wọ́n ti fi dá gómìnà AbdulRazaq lọ́lá lórí àwọn ipa àti ìdàgbàsókè tó ń mú bá ìpínlẹ̀ Kwara lápapọ̀. Gómìnà AbdulRazaq nínú ọ̀rọ̀ rẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ ọba aláyé náà, ó sì fi ẹ̀mí ìmoore hàn, tó sì ní ìtẹ̀síwájú ìpínlẹ̀ Kwara ló jẹ òun lógún. wọ́n ní torí náà láì jẹ́ káwọn fi ọ̀rọ̀ ògùn rárá, láì tọ̀rọ̀ ògùn. wọ́n ní prerogative power àwọn ni tọ́lọ̀ ń fáwọn agbára tọ́lọ̀ ń fáwọn ni ó bá wù àwọn lè ṣe, ó bá wà wọ́n sí láwọn olùsìn tọ́lọ̀ ń fáwọn ni. Bẹ́ẹ̀ni gómìnà wọ́n lọ di Sàdáúnà of Ìlọrin láti sílẹ̀. Bọ̀sún Ọláníyì ló ń jábọ̀ fún yín láti iléeṣẹ́ ìwé ìròyìn Àwíkọ́nkọ́. Àwíkọ́nkọ́ fún ìgbékalẹ̀ òtítọ́ àti àwíjàre. Ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, TikTok àti www.awikonko.com.ng.